أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته. mo wá sọ̀rọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà. mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah subhanahu wa ta'ala, ọba àjọkí ayé, ọba àsàkí ọ̀run. mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lórí móhùnmáwòrán èdè kọ̀ọ̀kan yín láti iléeṣẹ́ Imam Olúwakẹ́mi TV. kí ọba Allah kí ọba mi sẹ́yìn ní ẹ̀san oríire láyà tàlìkìyámà, ìyẹn kọ́kọ́ lọ mọ́ dùn yín ládàá rẹ̀. bí ẹ ṣe ń wò mí yìí nínú ìkànnì iléeṣẹ́ wa yìí, mò ń rọ ẹnìkọ̀ọ̀kan wípé wáàsí wa yìí ẹ bá gbìyànjú kẹ́ bá fọ́n káàkiri kó lè bá a máa dé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, kó lè bá a máa ṣe àǹfààní ń bẹ̀, kí ẹ̀yin náà àti àwa náà kálíbà máa gba aládá tọ́pọ̀ níwájú ọba Allah insha Allah. ìbánisọ̀rọ̀ wa lónìí yìí ó dá lórí òkùnfà iná, òkùnfà iná agé pété ni. ìtumọ̀ rẹ̀ gangan ni pé kí ni máa ń mú àwọn ẹ̀dá wọná níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámà. abẹ́lọ́hun ọba Allah subhanahu wa ta'ala àti èmi àti àwọn aya mi àtàwọn ọmọ mi àti gbogbo ẹ̀yin náà tí ẹ ń wò wá lọ́kùnrin lóbìnrin, ní bàbá ní màmá ní wúndíá, ọba Allah subhanahu wa ta'ala má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ ká wọná ọlọ́njọ́ ń gbẹ̀ndẹ̀ àlìkìyámà insha Allah rahman. nǹkan méje lèmi mà, ó ṣeé ṣe kó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní tí màmí gbé òun náà ni mo fẹ́ fi sọ ọ̀rọ̀ jáde fún wa báyìí lónìí, pẹ̀lú àkọọ́lẹ̀ nínú Al-Qur'an àti àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn kan bẹ̀ náà ni wípé dáìnù òun ni wọ́n ń pè ní gbèsè. gbèsè kì í mú yàn wọ àlùjánnà Ọlọ́run. láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo òkú tó bá ti gbẹ́mìí mì torí kẹ́límà la ilaha illallah torí pé wọ́n tó ṣe Allahu Akbar sí ẹni ara yẹn pé tẹkibíàtì mẹ́rin tí wọ́n máa ṣe sókù lára. òun sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò béèrè yìí pé ta lòkú ìjẹ lówó, ta ló jẹ òkú yìí nìkan. àwọn tó bá ní bẹ̀rù Ọlọ́run wọ́n á láǹfààní láti sọ̀rọ̀ jáde pé òkú jẹ àwọn lówó o, tàbí wọ́n pé àwọn jẹ òkú yìí nìkan. nínú Islam àyè fi gbèsè sí ọ̀ṣọ́. ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ò lójútì nígbà tó wá fẹ́ gba àwọn nǹkan lọ́wọ́ èèyàn, ọmọ ṣe kúbẹ́kúbẹ́, aláàjì ẹ dákun ẹ dáṣọ àṣírí bòmí, ẹ má já àṣírí mi ó tù, àǹtí mi ẹjọ́ ẹ má fi mí ṣẹ̀sìn, ẹ má fi mí ṣẹ́niyà. ẹlòmíì ò lọ bá aládùúgbò rẹ̀ pé ẹ dákun ẹ dáṣọ àṣírí bòmí. irú bẹ́ẹ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á ṣe gbìyànjú, wọ́n ṣe fúnra ẹni bẹ́ẹ̀, àṣírí ẹni yẹn Ọlọ́run ó bò ó. ibi tó ti jẹ gbèsè ayé ò ní mọ̀ ibi tó ti jẹ gbèsè. ó sì ń kírun òkú ẹ̀ lọ́làjì, òun kírun òkú ẹ̀ lọ́làjà, òun kírun òkú ẹ̀ ní imam, òun kírun òkú ẹ̀ ń jẹmọ́ mọ́ṣáláṣí. ànábì tí wàá fi yé wa sallallahu alayhi wa sallam, ó ní nafsul mu'minu mu'allaqatun bidaynihi ata yuqda anhu. ó ní kéèyàn máa kírun jáwọ́ pé Allahu akbar bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawm. ohun rẹ̀ ó dùn bí àwọn ará Mẹ́kà, àyíkó dùn bí ohun àwọn ará Mẹdínà. ẹgbẹ́ wájú ẹ̀ báyìí àtàlẹ́ òsèké ó dúdú tán yányá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní rẹ̀ níbẹ̀, ó ní kò ní wà dáná lọ́jọ́ gbèdé àlìkíyàmà. mà alákọ̀tún ó lẹ́nu ẹ̀ báyìí, ó ní wọ́n sọkọ́ báyìí. àwọn tá a bá jẹ́ onígbèsè bàbá, onígbèsè màmá, ẹ dákun torí tọlọ́hun ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú láti san gbèsè wa, ká sì ní àkọọ́lẹ̀ rere, ká máa pe àwọn ọmọ wa, ìrẹ́ ọmọ mi o, ìrẹ́ ọmọ mi gbèsè báyìí ni mo jẹ́ o,
ibà ìmọ̀kọ́ sí o tí má kú o ẹni táwọn bá ń san gbèsè mi ẹni tó jẹ mí lówó lélẹ̀ ṣùgbọ́n lómi ìyá ọ̀jẹ̀ gbèsè wọn á pe àbálábà sẹ́ẹ̀fẹ̀ sórí ibú èló gan mọ jẹ yín gan náà subhanallah ọ̀yẹ́ kò lè rí bẹ́ẹ̀ o ìyẹn jẹ́ àkọ́kọ́ òkùnfà tí máa ń mú ẹ̀dá wọ iná ọlọ́run níjọ́ gbèǹdé àlìkà nínú nǹkan méje okùn mélòó okùn mẹ́fà ẹlẹ́ẹ̀kejì òun náà ni òkúkul walidain ìmáa ṣe bàbá ìmáa ṣe màmá àbí ìmáa ṣe òbí ẹni màá fún yín ní ìtàn ráńpẹ́ kan láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń pe ẹnìkan ní alikama òun náà jẹ́ sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá fẹ́ kú ó ti ń pọ̀ kàkà kú ó ń pọ̀ kàkà kú ó fẹ́ kú ànábì ní ìrà alikama qul la ilaha illallah alikama ò rí gbólóhùn wí kí ló dé tìbájọ́ ń kírun ni tìbájọ́ ń gbàwẹ̀ ni tìbájọ́ ń jọ sàká ni kí ló ṣẹlẹ̀ sí wọn á ní kí wọ́n lọ pè ya alikama wá ọmọ rẹ̀ ń kírun tòótọ́ a ní kó pe kẹ́límà la ilaha illallah kò rí kẹ́límà yìí pé kí ló ṣẹlẹ̀ ìyá ni òun ṣe kí ni o òun jọ́nu sọ́mọ òun bí a ti sọ bẹ́ẹ̀ tán báyìí nínú àná ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya alikama mo pè ní alikama qul la ilaha illallah alikama sọ pé la ilaha illallah mo ti bọ́ sálì kí a mọ̀ ìyẹn jẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni obìnrin kan tí ó wọnú ọlọ́run obìnrin kan tí ó wọnú ọlọ́run mọ̀kàn fi sọ àṣà mọ́ ni àwọn obìnrin tí ó wọnú ọlọ́run wọ́n pọ̀ níjọ́ gbèdé àlìkíyàmà ọlọ́run àbíọ́ o gbogbo ẹ̀yin yàrá tẹ́ ń wò wá tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọlọ́run látara wa mọ̀ sí iná ọmọ náà ọlọ́run bá inshallah gbogbo ẹ̀yin bàbá wa náà ọba Allah subhanahu wa ta'ala má jẹ́ wọnú ọlọ́run àtẹnìkọ̀ọ̀kan wa inshallah rahman anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wípé àlùjánnà ẹ̀yin ìyàwó tí ẹ jẹ́ ìyàwó ẹnìkọ̀ọ̀kan wa nínú ilé ó lára wa tá a jọ kọ ẹnìkọ̀ọ̀kan yín àlùjánnà yín ara wa lọ́wà obìnrin míì wàláhì kò lọ́rọ̀ lẹ́nu mọ́kànlá bá kó báyìí yóò gbé kan yín ó yẹ tásìkò tá a ṣe wáyé ìrẹ́ màmá ṣe sùúrù ó bímọ kínní ó bímọ kejì ó bímọ kẹta ó bímọ kẹrin ọlọ́run ṣàánú yín púpọ̀ tí wọ́n lọ wá dásìkò wá rí báyìí kí ló dòdò á ṣe sùúrù fọlọ́wọ́ bá ọmọ ọkọ rẹ ọmọ kan pé tẹ́ni bẹ́ẹ̀ bá kú ànábì wa ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹnìyàn wọnà ọlọ́run nítorí ìdí eléyìí dúkìá wa ẹja fi bọ̀wọ̀ fọ́lọ́run látara àwọn dúkìá ká fi bọ̀wọ̀ fọ́lọ́run látara àwọn ọkọ wa ọjà máa sọ̀rọ̀ rẹ ẹja máa wùwá rẹ ẹja máa ṣiṣẹ́ rẹ ká sì rí pé à ń rà dánná wa láti kíni o látara àwọn ọkọ wa ẹ̀yin náà wò yálà wa Khadija radiyallahu ta'ala anha ó ṣe dáadáa púpọ̀ ọlọ́run ṣe lólówó ọlọ́run ṣe lọ́lọ́rọ̀ ọlọ́run ṣe lẹ́sẹ̀ ọlọ́run lórí gbogbo tọ́lọ́run ṣe fún un lóore kò fi kankan kò sí kéde kò fi yájú sí ọkọ rẹ̀ tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìrẹ́ ìyá olówó tó ń gbọ́ mi ìrẹ́ àǹtí olówó tó ń gbọ́ mi mo fọ ọlọ́run ọba bì ọ́ dákun torí ìtọ́lọ́run gbogbo tó lọ́wọ́ ṣe fún ọ lóore gbìyànjú láti máa níwà rẹ̀ gbìyànjú láti máa tẹríba gbìyànjú láti máa sọ tọ́da sí kíni o sí ọkọ rẹ̀ nítorí lè ó sì kíni ó wọ àdánù ọlọ́run ẹ wàá rí ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ náà ni pé anamíma òun náà ni olófòfó ènìyàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní olófòfó ènìyàn kò ní ṣe kíni o kò ní wà àdánù ọlọ́run ó ní láàyè dèkòlù dànàtà anamíma ìyẹn pé olófòfó ènìyàn kò ní ṣe kíni o kò ní wà àdánù ọlọ́run níjọ́ ń gbé ìjà àlìkíyàmà ní ọjọ́ kan ànábì ń lọ sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn sábàlì karam wọ́n wá dénú sáré yìí wọ́n wá ń fi ajá wọn kan wọ́n nà wọ́n sọ pé yéé orí àwọn o irú èwo leléyìí o kí ló ṣẹlẹ̀ ànábì wa débẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n wá mú ewé kan ọjà síbẹ̀ wọ́n wá kó mẹ́tàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ àwọn sábàlì karam ẹ̀yin sàábẹ̀ mi o ohun tó ṣe táwọn ilé ìfi ń pariwo nínú sàárè wọn yẹgbẹ́ nìkan ń bẹ sákàrì tọ́lọ̀ ń fún tọ́jẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ yọ́ọ̀tọ̀ kò ní tábà ìyá ẹ̀ ń jẹnu sáré ẹnì kejì lẹ́yìn tọ́jẹ́ gbé borùn ẹnì kejì lẹ́yìn tọ́jẹ́ gbé fìlà tẹ́yọ́ ọmọ dalé kan rúsílẹ̀ kejì ìyá rẹ̀ wọ́n ń jẹnu sáré ẹ dákun kí lè lé ọmọ jẹ́kọ̀ọ́ fáwa náà gbogbo ẹnikẹ́ni tó bá jọkùnrin tí èyí bá tu àdúgbò dákun tu àdúgbò rẹ o ìwọ́n tó bá jóbìnrin tí èyí bá tu àdúgbò dákun tu àdúgbò kẹ́ ẹ̀ sónú lẹ́yìn ẹ̀ tọ́ àwọn mọ̀lẹ́bí yín ẹ wá rí ẹlẹ́ẹ̀karùn níbẹ̀ níbi ìtàn bá bọ̀ òun náà ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run gangan náà sọ́nà al-Qur'an ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi
òun náà ni pé ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ tí bá ń bọ Ògún tí bá ń bọ Ṣàngó tó ní gbáralé nǹkan míì yàtọ̀ sọ́ba Allah ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run òun ò ní foríjì níjọ́ gbéǹde àlìkìyámà ẹni náà wà ní foríjì jẹ̀mọ́ tọ́lọ́run bá yọ́nú sí kí ní ó ṣe o iná ọlọ́run ní ọwọ́ níjọ́ gbéǹde àlìkìyámà ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Islam ẹni àwọn ẹ̀jẹ̀ ká já ọkọ̀ òǹbí ẹbọ kéékèèké wọ́n fún wa nígbàdì kan a lò ó àwọn amúgbẹ́rẹ́ àti sọ́wọ́ àti sẹ́sẹ̀ wọ́n fún wa lọ́sẹ̀ kan àwọn awùyẹ ṣe náà jẹ̀mọ́ ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá bọ́ sálì kìámà wàláhì iná lọ́ọ̀ni ọwọ́ ẹ̀ wá rí èyí tí ó fẹ́ parí ẹ̀ òun náà ni pé àwọn okú ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní la yadkhulu jannata bakhilun ó ní àwọn ò ní wọ àjẹ́nà gbogbo àtà bá jáwọn àánà mọ̀ra wa ọ̀tọ̀ ní olówó ọ̀tọ̀ ní náwó lọ̀gá olówó náwó ní kí ni ọ̀gá olówó ẹni tó bá ti ń náwó rẹ̀ jẹ́mọ́ èyí tó bá ti ná yẹn ni wọ́n kọ sínú àkáǹtì rẹ̀ ń jọ ń gbèjà àlìkíyámà àtìlẹ́yà lọ ẹlòmíì lè pẹ̀rẹ̀ 2 mẹ́ta fún yàn wàhálà ẹ̀kọ́ lájẹ́ ìrà fẹ́ nìkankan oṣù kọ́lé sí Àbújá ọkọ́lé sí Kútọ́nù ọkọ́lé sí Germany ọkọ́lé sí ọwá ń lọ òun bọ̀ jẹ́mọ́ owó tó ní òwúlò fún ọ tó wá tètè lọ́wọ́ ló gbìyànjú kó ronú kúwàdà kó lè bá dọ̀mọ̀ àjẹ́nà ẹni tó bá kú jọmọ́ ó kú tògótògó rẹ̀ náà nìyẹn ẹ̀yin náà gbọ́n tọ́lọ́run sọ ní Al-Qur'an ọlọ́ni wà máa tó kọ́ dì mú mẹ́kàìrì tẹ́jìdì inda Allah ọlọ́run tẹ́nì kọ̀ọ̀kan ní bá tì síwájú ó nínú dáadáa náà lẹ́ẹ̀dẹ̀ bá ń jọ ń gbèdé àlìkíyámà ìrẹ́ àbátọ́ láhùn kí ló fẹ́ dé bá ń jọ ń gbèdé àlìkíyámà ìrẹ́ ìyàtọ̀ láhùn kí ló fẹ́ dé bá ń jọ ń gbèdé àlìkíyámà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni nínú ọmọ Ànábì Adam tó bá jẹ́ àwọn iná ọlọ́dẹ ọwọ́ jọ ń gbèdé àlìkíyámà ẹ̀ wá rí ẹlẹ́ẹ̀keje tó parí ẹ̀ òun náà ni pé okùn mọ̀lẹ́bí ọ̀dọ́wọ́ rẹ o ìrẹ́ bàbá tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin mọ̀mọ́ olóore tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin ìyá àlùbáríkà ẹ má jẹ́ kó kun mọ̀lẹ́bí ọjà lọ́wọ́ wa o ẹnikẹ́ni tó kun mọ̀lẹ́bí bá já ní ọwọ́ ẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata qati'un wọ́n ti pè nìyẹn la yadkhulul jannata qati'un ó lẹ́nikẹ́ni tí okùn mọ̀lẹ́bí bá já lọ́wọ́ rẹ̀ kò ní wọ àdánù ọlọ́run níjọ́ gbèǹdé àlìkíyámà ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin àfà wa ẹ̀yin imams wa ẹ̀yin olùkọ́ wa à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa wípé táà náà bá délé ẹ jẹ́ ká gbìyànjú láti sọ fún àwọn pé nǹkan méje ní máa ń mú ẹ̀dá wọ níjọ́ gbèǹdé àlìkíyámà Ànábì sọ ọlọ́run náà ti sọ náà Al-Qur'an ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ ká jáwọ́ mẹ́ ó ṣeé ṣe kó jẹ́ èmi ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yin náà èyí tó bá pẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bá fì sí nínú àwọn ìwà kìíní àbíkejì àbíkarùn-ún ẹja sọ́ra sí o ọlọ́mọṣẹ́ àgbàdo àwa mọ wọn fàṣìkò rẹ nìkọ̀ọ̀kan pé bẹ́ẹ̀ ṣe ń wo Ìmáàmù Olúwakẹ́mi etí ìfì yìí ẹ gbìyànjú láti máa share àwọn lectures yìí kẹ́ẹ̀dẹ́ máa gbìyànjú láti máa comment sórí ẹ̀ káwo ibi tá a bá kù sí káwo ibi tá a tún ti bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ àgbàdo ẹnìkọ̀ọ̀kan wa èyí tí ń bọ̀ ń sìn òun náà ni ta ni obìnrin rere ta lóbìnrin ṣé màmá tèmi lóbìnrin ni àbí màmá tiyín àbí ìyàwó tèmi àbí ìyàwó tiyín àbọ̀mọ̀ mi lóbìnrin àbọ̀mọ̀ tiyín náà lóbìnrin ẹ jẹ́ ká gbìyànjú ká farabalẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run òun náà ò ní pẹ́ jáde mọ́ ta ni obìnrin ọlọ́run mọ́sá ìgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ó sì wá ní ọba jẹ́nà kọ́mọ̀ sì wá ní ọmọ náà ọlá subhana rabbil izzati amma yasifun wassalam ala al-mursalin walhamdulillahi rabbil alamin.